Bismillahirrahmanirrahim. Pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run, òun náà ni ètò tí alẹ́ òní ó fi máa wá sí etí ìgbọ́ yín ní agbára ọlọ́run ọba ọlọ́lá ọba ìdùmarè yìí tó ti ń fún wa létò yìí ṣe látijọ́ tí a ti bẹ̀rẹ̀ títí dọjọ́ òní, eléyìí tó ń fún wa ní gbogbo agbára èyí tí a fi ń sọ̀rọ̀, agbára tí a fi ń mí, tó jẹ́ pé lórúkọ rẹ̀ òun náà ni a fi ń ṣe gbogbo nǹkan, orúkọ rẹ̀ náà la fi ń parí rẹ̀, orúkọ rẹ̀ ní ń bẹ láàrin ní ń bẹ lókè, apá ọ̀tún wa apá òsì ọlọ́run ọba, apá òsì wa apá òsì èyí tí a fi ń sọ̀rọ̀, apá òsì wa náà orúkọ ọlọ́run ọba òun ni a fi ń wí, la fi ń dán bí ẹ̀dán tí à ń rọ̀ bí òjò. Ọlọ́run ọba ìbà rẹ, ìbà agbára èyí tó fún wa tó ní kí a máa fi ṣe gbogbo ohun tí à ń ṣe ní gbogbo bí tí ẹ ti ń gbọ́ wa, Ohùn Áfíríkà, ìlú Cairo, onislam.net, èyí tí Muftawu Adéwọlé Ọlálẹ́yẹ ṣe agbátẹrù ètò rẹ̀, òun ló mú ètò yìí wá sí etí ìgbọ́yín. A ti sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ pé báwo ni òjíṣẹ́lá Muhammad, báwo ló ṣe kojú ìṣòro àti pé báwo ni ó ṣe borí rẹ̀, tó fi wá di pé lọ́jọ́ òní ọ̀rọ̀ òjíṣẹ́ náà ni à ń gbọ́. Gbogbo àwọn tí ó ti di etí ní ìgbà náà tí wọ́n láwọn ò ní gbọ́rọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ òjíṣẹ́, tí ẹ bá dé ìlú Mọ́kà báyìí o, gbogbo àwọn àrọ́mọdọ́mọ wọn ni wọ́n ti dẹni tí ń jọ́sìn fún ọlọ́run ọba, tí wọ́n ti ń fara gbolẹ̀, àwọn mìíràn sunkún títí yí pé kí ló dé tí àwọn baba ńlá àwọn tán sì kú sínú ìwà ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lónìí, ẹni tó ti ń ṣe ìsìláàmù bọ̀ tipẹ́tipẹ́ ni tàbí ẹni tó ṣe ń wọ ìsìláàmù ẹ̀sìn ìrọ̀rùn ni, ẹ̀sìn ìdùnnú ni, ẹ̀sìn tó jẹ́ pé tí a bá ṣe a ó máa fi ọpẹ́ fún ọlọ́run ọba ní gbogbo ìgbà ni. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa, orílẹ̀-èdè Amẹ́ríkà, bákan náà a dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn wa tí wọ́n sọ pé ní báyìí o àwọn tí ń gbọ́ wa láti Latin America, àwọn ti Ecuador àti Cuba, wọ́n ní àwọn tí ń gbọ́ wa. Gbogbo gbígbọ́ wa kọ́ nìkan ni nǹkan tí à ń sọ, bí kò ṣe pé gbogbo nǹkan tí ẹ bá ń gbọ́ lọ́dọ̀ wa kí a máa mú lò. Ìsìláàmù ẹ̀sìn ìrọ̀rùn ni, ẹ̀sìn alálùbáríkà ni. Gbogbo ẹ̀yin olùtẹ́tí wa, gbogbo ibi tóhùn kí ẹ máa bẹ̀ pátápátá, ibi tóhùn kẹ́ ẹ gún wá sí, ọlá ọlọ́run ọba, ìkẹ́ ọlọ́run ọba ò mà ní fi yín lẹ̀. Bákan náà ni ọlọ́run ọba yóò fún wa ní ẹ̀mí gígùn òun àlàáfíà, èyí tí a máa fi jọ́sìn fún òun ọlọ́run ọba, torí pé gbogbo ẹni tó bá wáyé tí kò bá jọ́sìn fún ọlọ́run ọba, ayé asán òun náà ni ó wá. A ó rí i pé ọ̀rọ̀ ọlọ́run ọba ó sọ nínú ayé rẹ̀ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run ọba ni òun ò dá ènìyàn òun àǹjọ̀nú lásán bí kì í ṣe pé kí wọ́n lè bá a sin òun ọlọ́run ọba. Ìbádà tàbí ohun tá à ń pè ní ìjọsìn, òun náà ni ọlọ́run ọba ń fẹ́ ní àti ọ̀dọ̀ wa, kí ọlọ́run ọba fún wa ní okun agbára èyí tí a ó máa fi sin ọlọ́run ọba ní àsìngbádùn, tí a ó fi máa ṣe ti ọlọ́run ọba ní gbogbo ìgbà, tí ó sì jẹ́ ká dúró gírígírí, kí a fi ẹsẹ̀ múlẹ̀ ní ìlànà ti ọlọ́run ọba, eléyìí tí ó fi ṣe wá ní oore ní ọ̀pọ̀lọpọ̀, kí ọlọ́run ṣe wá ní ẹni tí òun àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí wọ́n máa jẹ́ ti ọlọ́run ọba, tí wọ́n máa fi gbogbo ara ṣe ti ọlọ́run, tí gbogbo nǹkan tí wọ́n bá ṣe yóò jẹ́ nítorí ọlọ́run ọba, tí wọ́n bá sì bínú yóò jẹ́ nítorí ọlọ́run ọba. Ẹ máa bá a kálọ lórí ètò yìí o. Ní òní yìí, nínú ohun tí a ó sọ, òun náà ni pé báwo ni èèyàn ṣe ń gbára lé ọlọ́run ọba ní gbogbo àsìkò, pàápàá jùlọ ní àsìkò tí ìṣòro bá dé. Báwo ló ṣe yẹ kí a gbára lé ọlọ́run ọba? Ǹjẹ́ àsìkò tí ìṣòro bá wà nìkan ni èèyàn ń gbára lé ọlọ́run ọba ni? Torí pé téèyàn ò bá ti fara gbolẹ̀ fún ọlọ́run ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀, ká má jẹ́ kó jẹ́ pé ìgbà tí ìṣòro bá dé láṣẹ wá rí ọlọ́run ọba, tàbí láṣẹ mọ̀ pé a ní ọba tí ó dáni. Kí ìṣòro tó dé lásìkò ìrọ̀rùn, òun náà láti máa palẹ̀ mọ́ láti ṣe dáadáa kalẹ̀ àsìkò ọyẹ́, òun láti máa palẹ̀ àsìkò òtútù tàbí àsìkò ooru kalẹ̀, torí pé a ó rí i pé bí ìgbà mẹ́rin òun náà nílé ayé pín sí, àwọn míì sì pín sí ọ̀nà mẹ́ta: àsìkò tí ó mótútù, àsìkò ooru àti àsìkò òjò. Gbogbo orú àwọn àsìkò yìí a máa palẹ̀ oríṣiríṣi mọ́ni ní ààyè ibi tí wọn ò bá ti lómi, wọn ó pọnmi kalẹ̀ ní àsìkò òjò torí kí wọ́n lè bá rí omi lò lásìkò ọ̀gbẹlẹ̀. Gbogbo báyìí náà ló yẹ kí ẹ̀dá ènìyàn kí a máa ṣe ètò ìgbésí ayé wa, kí a mọ̀ pé gbogbo ohun tí a bá rí ṣe ọlọ́run ọba mà ní, èyí tí ẹ̀dá ènìyàn ò bá rí mú láti ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni. Nínú ohun tí à ń sọ, òun náà ni pé a gbọ́dọ̀ mọ̀ pé kí a ní ìdánilójú
lórí pé ọlọ́run ọba nìkan ló lè ṣe nǹkan fún ni. Gbogbo ìmọ̀ tó ń ká ní, ìgbàgbọ́yé wa gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ nípa ti ọ̀nà ọlọ́run ọba àti ìgbàgbọ́yé nípa tírà ti ọlọ́run ọba tí ó sọ̀kalẹ̀, eléyìí tí yóò jẹ́ kí gbogbo nǹkan kí ó máa rọrùn fún wa. Ẹ máa bá wa kálọ lórí ètò yìí, èyí tó wá sí etí ìgbọ̀yìn láti onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ. Assalamu alaikum, assalamu alaikum, assalamu عليكم وصفيها رسول الله تكسبوا مرضات الله وتحبوا بعضكم لله. السلام عليكم السلام عليكم. Hello, salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ ṣeun o. Àbí o. Ṣá lè mọ orúkọ yín o, ta ló ń sọ̀rọ̀ o? Orúkọ tí wá ní orúkọ tí tèmi ní Ṣakiratu Abdulateef Alárànṣe. Alájà wa Alárànṣe. Yàrá Mọ̀ságbé ní African fashion designer. Àtò ẹ kú dédé àsìkò yìí o. Dédé àsìkò yìí nìyẹn sá. Ẹ̀yin ni aṣọ abẹ́rẹ́ dowó. Bẹ́ẹ̀ni sá. Àwọn ọmọ ń kọ́ àtàwọn ẹbí wa o. Gbogbo wa wà dáadáa o. Báwo lẹ ṣe ń gbádùn ètò wa sí o? Agbádùn rẹ̀ gan o, kọ́lọ́ aláàánú kó kún yín lọ́wọ́ kó jẹ́ kó jù báyìí lọ sà. Àmín ya Rọ́bì àti gbogbo wa náà. Àmín ya Allah. Ẹ fẹ́ kí àwọn èèyàn ní abẹ́ níbèrè fún wa. Mo fẹ́ kí àwọn èèyàn mo dẹ̀ fẹ́ béèrè. Mo fẹ́ kí Alhaji Ustazu Ọlálẹ́yẹ tí wọ́n jẹ́ olóòtú fún ètò yìí àti gbogbo àwọn èèyàn wa lápapọ̀. À ń jẹ́ yín o, ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ o. Àbí Ọlọ́run ọba àdúpẹ́ fọ́lọ́run. A dẹ̀ tún fẹ́ béèrè àwọn ìbéèrè kan nípa Christmas tí ó wà níta. Nípa ti ọdún Christmas tó wà lóde. Nípa ọdún Christmas. Bẹ́ẹ̀ ni sà. Tó bá jẹ́ èyí tó jẹ́ ti Islam ń bẹ̀ á lè dá yín lóhùn dáadáa o. Torí pé iṣẹ́ mọ̀ pé àwọn kan ni ó ní ọdún ìyàwó ni wọ́n tún lè fún wa ní ìdáhùn lórí rẹ̀. Ṣùgbọ́n nípa ẹ̀gbẹ́ tí Islam kọ sí làwọ́ máa fún yín ní èsì rẹ̀ wà ń gbọ́ o. Okay sà. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ sí Kìrìsìtẹ́nì tí wọ́n bá gbé oúnjẹ ọdún fún yàn pé oúnjẹ Kírísímásì ṣé èèyàn lè jẹ? Àdé ń ṣe ó lẹ́tọ̀ọ́ kí èèyàn lọ kí wọn fún ọdún. Adúpẹ́ lọ́pọ̀. Ó wà ní inú ìsànà ìsìlámù kí èèyàn jẹ oúnjẹ tí wọ́n bá gbé fún yàn fọdún. Yálà bóyá wọ́n gbé ìsì àti wọ́n ṣe adìẹ ni àbí wọ́n ṣe ẹran sórí ẹ̀. Ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn jẹ irú oúnjẹ bẹ́ẹ̀? Adúpẹ́ ní ọ̀dọ̀ yín púpọ̀ fún ìbéèrè yín. Àkọ́kọ́ ìbéèrè yín òun náà ni pé ǹjọ́ lẹ́tọ̀ọ́ kí Kìrìsìtẹ́nì kan gbóúnjẹ Kírísímàsì fún yàn kéèyàn ó jẹ. Tí a bá wo àpánupọ̀ gbogbo àfáà, Al-Qur'ani sọ fún wa pé oúnjẹ mùsùlùmí ẹ̀tọ́ ló jẹ́ fún Kìrìsìtẹ́nì tàbí ẹlẹ́sìn sánmà. Àwọn tí a ń pè ní ẹlẹ́sìn sánmà àwọn náà ni àwọn Jíù tàbí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Bákan náà oúnjẹ tiwa náà ó lẹ́tọ̀ọ́ fún wọn bí oúnjẹ tí wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wa. A lẹ́tọ̀ọ́ láti jẹ oúnjẹ yìí, a ò gbọ́dọ̀ dànù torí tí a bá dànù àràmù ni nǹkan tí a ṣe yìí. A lè jẹ oúnjẹ wọn tó bá jẹ́ pé ohun tí wọ́n fi sè é òun náà ni ohun tí àwa náà ń jẹ tó bá Islam mu, tí ò sí bí ẹran ẹlẹ́dẹ̀ tàbí ọtí nínú nǹkan tí a wí yìí, ó lẹ́tọ̀ọ́ fún wa ní àtijẹ. Eléyìí jẹ́ pé halali ni orúkọ Ọlọ́run ni wọ́n fi dú ẹran yìí, ẹdìyẹ ni tàbí ẹran tó bá ti jẹ́ pé ohun tó bá tọ̀nà tọ́lọ́wọ́n ọba mu alẹ́tọ̀ láti jẹ́. Ẹlẹ́ẹ̀kejì ǹjọ́ lẹ́tọ̀ láti kí wọn kú ọdún. Kò sí nǹkan tó burú nínú ètò yìí tàbí nínú ìlànà pé ká kí Kìrìsìtẹ́nì kú ọdún kú ìyèdún, nítorí pé eléyìí wà gẹ́gẹ́ bí ohun tí Islam ń fẹ́ láti jẹ́ kí ìfẹ́ àti àánú àti ìrànlọ́wọ́ kí ó káàkiri gbogbo ibikíbi. Torí pé gẹ́gẹ́ bí nǹkan tí a ti máa ń sọ lórí àwọn ètò wa, Islam ẹ̀sìn ìrọ̀rùn ni, ẹ̀sìn tó fẹ́ràn gbogbo èèyàn lọ́pọ̀lọpọ̀. Ìjà ló dé ní orí di òwe. Islam ò ní ká bá ẹni tí ò bá bá wa jàjà, yálà ẹlẹ́sìn Islam ni tàbí ẹni tí kì í ṣe ẹlẹ́sìn Islam. Islam ni ẹ̀sìn àkọ́kọ́ tó kọ́kọ́ kó gbogbo ènìyàn mọ́ra láì wo bí ẹ̀sìn tí wọ́n ń ṣe. A rí i pé ọ̀pọ̀lọpọ̀ eléyìí ìgbà tí Ànábì wa Muhammad dé ìlú Medina, ó bá àwọn èèyàn tó jẹ́ pé ẹlẹ́sìn Jíù ni wọ́n, ó sì bá àwọn Kìrìsìtẹ́nì. Gbogbo wọn ni Ànábì kó mọ́ra, kò sọ pé torí pé wọn ò wá mọ́sálásí wá kírun, tá a bá rẹni tí ara rẹ̀ ò yá, Ànábì ó súnmọ́, yóò tọ́jú rẹ̀, tí ó sì wo àjọṣepọ̀ pé bóyá wọn ọ̀jọ́ kírun mọ́sálásí kan náà. Ó bá wọn ṣe ní ìbáṣe ti ọmọ ènìyàn, torí pé gbogbo èèyàn pátápátá ẹlẹ́ran ara ni wá, inú ìyá kan náà àti bàbá kan náà ni a ti bẹ̀rẹ̀.
nípa báyìí Islam faramọ́ láti kí àwọn èèyàn nínú àjọ̀dún wọn wípé tó ẹ kú ọdún ẹ kú ìyèdún o. Eléyìí tí à ń sọ yìí ó jẹ́ ti àwọn ẹlẹ́sìn sánmọ̀ ìyẹn Júù àti Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n tó bá jẹ́ ibi ẹlẹ́bọ ni nínú gbogbo nǹkan àpanupọ̀ gbogbo àfáà ní pé mùsùlùmí ò gbọdọ̀ débẹ̀ o, nítorí pé Islam ní kí a má lọ síbi nǹkan tá ò mọ̀dí rẹ̀. Eléyìí tako ìlànà ti Ọlọ́run ọba Ìdùmarè. A dúpẹ́ lọ́dọ̀ yín fún gbogbo ìbéèrè tí ẹ béèrè. Bóyá tún ní nǹkan míì tẹ́ fẹ́ fi kí wa àbáwọn tẹ́ tún fẹ́ nawọ́ kíkí yín sí o. Toró lótú ètò nìkan ni ẹ kí nísìn, àwọn èèyàn nísìn bá yín ránṣọ níbi tẹ́ ti ń sabẹ́rẹ́ dowó. bẹ́ẹ̀ ni sà. Mo kí gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ kọ́sọ́mà Ṣàgbéyìn African fashion designer ní Cairo ni àbí ní Egypt àbí all over the world tí wọ́n jẹ́ kọ́sọ́mà wa ní gbogbo African àti gbogbo world. So a kí gbogbo wọn kú ọdún kérésìmesì, ọdún àyàbò, àdẹ̀kù múra sílẹ̀ fún ọdún January 1/1/2014 tí ọba Ìdùwà kó jẹ́ kó sojú ẹ̀mí gbogbo wa o. Ọlọ́run á ṣàánú ẹ bó tiẹ̀ jẹ́ pé ó yẹ kí a gbowó ìpolówó ọjà tó rẹ̀ tí ń dọ́gbọ́n polówó ọjà ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n a ó wo gbogbo àdúrà tẹ́yìn ṣe fún wa, a ó bá yín sọ fún gbogbo àwọn olólùfẹ́ yín ti Ṣàgbéyìn fashion designer African fashion designer yìí pé wọ́n kú ìtọ́jú wa o, wọ́n kú ìnáwó tí wọ́n ń san àbí wọ́n san bó ṣe ń wá sí ọ̀dọ̀ yín. Àwọn ń sanwó kọ́lá aláàánú kó bá bùkún àpò wọn. Ọlọ́run ó bùkún àpò wọn ibi tí wọ́n ti ń rówó náà mú tó. Ọlọ́run ọba Ìdùmarè kò ní gba owó kò ní gbọ́ láti ó ṣe fún Ọlọ́run á dá ọmọ yín sí. Ẹ bá wa kí gbogbo ilé, a dúpẹ́ fún kíkí tí ẹ kí wa àti ìgbádùn tẹ́ ń gbádùn ètò wa. Ọlọ́run ọba tó ti wà pẹ̀lú yín kò ní padà lẹ́yìn yín o. Àmín ya Allah. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé gan púpọ̀. Ọlọ́run ọba ló ṣe. Salamu alaikum. Jazakumullahu khairan. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àmín. Gẹ́gẹ́ bí ètò tí à ń bá lọ ẹ̀yin olùtẹ́sí wa. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. Ọlọ́run ọba àánú rẹ̀ pọ̀ eléyìí tí ó fi sọ pé kò sí ẹnìkankan nínú ẹ̀dá Ọlọ́run ọba tí Ọlọ́run ọba ó gbé ohun tí ó ga jùlọ sí ní àyà tàbí tí ó gbé ẹrù tí ó wúwo lé ní ara tí ò ní lè dágbé. Eléyìí tí ń fi hàn pé àánú Ọlọ́run ọba ó pọ̀ ní èyí tó ń ṣe fún ẹ̀dá ènìyàn. Ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé àánú ń bẹ bó tilẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tí a sọ pé ó ṣẹlẹ̀ yìí àdánwò a máa bẹ níbẹ̀, kò sẹ́ni tí yóò rí àdánwò tí Ọlọ́run ọba ò bá ti dán tán bẹ̀ yóò bọ́ nínú rẹ̀ pẹ̀lú pé kó ní ìgbàgbọ́ sí Ọlọ́run ọba, kó fi máa tẹpẹlẹ láti máa pe Ọlọ́run ọba pé kó yọ òun kúrò nínú àdánwò yìí, kó sì máa dúnní mọ́ ìsìn Ọlọ́run ọba ní gbogbo ìgbà, kó má jẹ́ kí àwọn ọ̀tá Ọlọ́run ọba àwọn àṣetánì kí wọ́n wọlé sí i lára ní àsìkò yìí pé ó kùn bí ó ṣe ṣe àbí ibo ni yóò gbà, tàbí kó jẹ́ kí yẹ̀yẹ́ tí wọ́n bá fi ń ṣe kí ó máa wọlé sí i ní ara. Àti sọ síwájú wípé òjíṣẹ́lá Muhammad náà rí ìṣòro bákan náà ni ẹ jẹ́ kí a gbọ́ ìpèpè láti ọ̀dọ̀ àwọn ènìyàn wa. Salamu alaikum. Akíyín o. Adúpẹ́ lọ́dọ̀ kílẹ̀ pé orúkọ yín sà, Alhaji Isa Adéwálé. Alhaji Raji, adúpẹ́ lọ́dọ̀ yín, ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú ètò náà wọ́n lọ́jọ́ máa dídé o. Àmínà ya Rọ́bì, orí ètò wa náà ni a wà ní kẹ́ bá wa dá sí.
náà bí léèrè náà nípa pé ǹjẹ́ tí wọ́n bá pè wá fún àlejò àtijẹ́ ọdún Christmas ǹjẹ́ alẹ́tọ̀ àti lọ síbẹ̀ àbí alẹ́tọ̀. tó bàbá wa adúpẹ́ lọ́dọ̀ yín púpọ̀ bó tiẹ̀ jẹ́ pé àáfàá ńlá lẹ́yìn náà ṣùgbọ́n a dá sí gẹ́gẹ́ bí nǹkan tí a rí nínú àwọn tírà yí pé lílọ sí ibi irú àpèjẹ báyìí tó bá ti jẹ́ pé ohun tí wọ́n fi ṣe àpèjẹ yìí kalẹ̀ nǹkan tó lẹ́tọ̀ọ́ ni gẹ́gẹ́ bí yí pé ẹran tí wọ́n fi orúkọ Ọlọ́run ọba dá tí wọ́n fi dú òun náà ni ohun tí wọ́n sè níbẹ̀ kò sí nǹkan tó burú ńbẹ̀. Bákan náà ni tó bá jẹ́ pé àwọn ìṣesí tí ó bá wà níbẹ̀ tó bá bá ìlànà ti ẹlẹ́sìn mùsùlùmí mu gẹ́gẹ́ bí pé kò sí pé kí àwọn obìnrin ó máa fi gbogbo ara jó níbẹ̀ kí wọ́n máa so mọ́kùnrin káàkiri tàbáwọn ẹ̀kọ́ tí Islam ò kọ́ wa tí a ò bá ti rí ńbẹ̀ kò sí nǹkan tó burú láti lọ kí àwọn ẹlẹ́sìn mìíràn wípé wọ́n kú ọdún wọn kú ìyèdún. Ẹlẹ́sìn mìíràn tí a wá ń sọ yìí àwọn ẹlẹ́sìn Júù tàbí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni o ṣùgbọ́n tó bá ti jọmọ́ ẹlẹ́sìn ẹbọ àwọn tí wọ́n ń lòdì sí Ọlọ́run ọba àlékè ọlá ọba tó dá mi tó dá yín a gbọ́dọ̀ jìnnà sí irú ìpèpè báyìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tí ẹ béèrè ní ìlànà ti àwọn tó jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tí wọ́n ń ṣe Christmas a lè lọ sí ibẹ̀ ṣùgbọ́n ká ní ìgbàgbọ́ pé ihun tí a pè ní Christmas yìí gbogbo Kìrìsìtẹ́nì kọ́ ni ó fi ara mọ́. A ó gbọ́ nínú ìkéde tí ó jáde láti ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn alàgbà ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ní ìlú Nàìjíríà láìpẹ́ yìí yí pé ihun tí wọ́n ń pè ní Christmas ìṣẹ́bọ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ó bá ti jẹ́ pé ayẹyẹ lásán làwọn fi ṣe kò sí nǹkan tó burú kí Islam kí àwa mùsùlùmí ká kí àwọn ẹlẹ́sìn mìíràn pé ẹ kú ọdún ẹ kú ìyèdún tí kì í bá ti ń ṣe ọdún ẹlẹ́bọ. Mo rò pé ní bí a ṣe rí eléyìí òun náà ni a ti sọ yìí. ẹ ṣe púpọ̀ ẹ kú ètò. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ ní àwọn tí ẹ fẹ́ ká bá yín kí lórílẹ̀‐èdè yìí ní àbí ní Nàìjíríà àbí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti mọ̀ wọ́n. àwọn tá a lẹ́gẹ̀ẹ́ bá wa kí wọ́n pọ̀ dáadáa. náà màá gbórúkọ wọn o. jùlọ àwọn bàbá wa tífù màmù ní ìlú Ìbàdàn àti bàbá wa tífù màmù secretariat ní ìlú Ìbàdàn. Allahu Akbar. àti bàbá tífù màmù ní government house ní ìlú Ìbàdàn. ó fún òun wá kẹ́ ẹ dárúkọ wọn fún wa kẹ́ jẹ́ ká gbórúkọ wọn. àwọn bàbá wa tífù màmù ti ìlú Ìbàdàn ní sẹ́jẹ́ gbogbo fún ìlú Ìbàdàn àbá wa Mùsẹ́rí Haruna kẹta. Allahu lọ́nà Akbar. kọjá fún wa. àmín àmín. àti àbáwá tífù màmù ti ìlú ìgboro lu secretariat àwọn alhaji wa àbáwá Imran Mustapha Adégbọlá. Masha Allah. lọ́nà kọjá fún wa. àmín àmín. àti àbáwá Ahmad Rufai tí wọ́n jẹ́ tífù màmù ti governor's office ní ìlú Ìbàdàn lọ́nà kọjá fún wa. àmín àmín àmín. gbogbo àwọn tí wọ́n mú ètò ìsìláàmù tí wọ́n gbé dání ní ìlú Ìbàdàn ni àti káàkiri orígun mẹ́rin àgbàgbà ńlá ẹni gbogbo ilẹ̀ Yorùbá pátá lápapọ̀ àti gbogbo orígun mẹ́rin àgbà ńlá yìí pátá kọ́nà kọ́ba lè ṣàlékún àlàáfíà fún àríkẹ́ ìlú fún wọn. àmín ẹ bá wa dọ́dọ̀ ààrẹ ni ààrẹ Àríṣekọ́lá. kí lẹ ní owó yẹn tó wa. ẹ bá wa dé ọ̀dọ̀ ààrẹ Àríṣekọ́lá ni ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá. ẹ ti bá bá ààrẹ ilẹ̀ Yorùbá. Náà. bàbá ààrẹ Abdulaziz Àríṣekọ́lá Àlàó kọ́nà kọjá kárí wọn pẹ́. tó àmín àmín. àwọn tí wọ́n jẹ́ kí wọ́n mú ìsìláàmù dání ní ìlú Nàìjíríà pátá lókèdélẹ̀ kọ́nà ń kọ́ sí àlékún àlàáfíà fún wọn. àmín àmín àmín. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. kí àwọn aṣíwájú wa àwọn alhaji wa Lukman Ahmad Rufai ní òkè ààrẹ kọ́nà kọ́tẹ́kárí àwọn náà pẹ́. Masha Allah àmín. àwọn tí wọ́n jẹ́ àwọn akẹgbẹ́ wọn pátá tí wọ́n jọ ń gbé ètò dání tí wọ́n jọ ń gbé ètò lámùdání kọ́nà kọjá kí ẹ̀mí wọn gùn fún wa. àmín o àmín 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 àṣẹ. ẹ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn ni wọ́n máa gbọ́ kíkì yín láti ohùn africaonislam.net òun náà ni alhaji wa Isa Raji ni wọ́n ti ń kí gbogbo àwọn ènìyàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ọlọ́run ọba ò ní fi yín sílẹ̀ o yóò máa bá a dúró tì yín. gbogbo dáadáa tí Ọlọ́run ọba tí ó ṣe fún yín Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ lágbára Ọlọ́run ọba. ẹ má gbàgbé wa níbi àdúrà torí pé ìdùnnú yín òun náà ni ìdùnnú tiwa náà ìlọsíwájú yín ò ní ìlọsíwájú wa. ẹ bá wa sọ fún àwọn èèyàn wa gbogbo ohun tí ò bá yé wọn nípa ọ̀rọ̀ Islam kí wọ́n máa darí rẹ̀ sí iléeṣẹ́ onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ eléyìí tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ ní agbára Ọlọ́run àti ìlànà ti Èdùmàrè láti máa la àwọn nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ yé wọn Ọlọ́run ọba á bá a dó tì ẹ ṣé o. ẹ̀sìn pọ̀ ẹ̀wọ̀n lóòtú ọlọ́dẹ ká máa rí bá o. àmín o ẹ ṣé púpọ̀ bàbá wa. وسبح طيرنا الشادي وصلى
إذا ما النور في الآفاق هلا وسبح طيرنا الشادي وصلى فحق على فؤاد الحر ألا يحيد عن الصواب ذات. tó ẹ̀yin olùtẹ́sí wa ìpèpè náà ni ẹ ti ń gbọ́ ní àti gbogbo ibi tí a ti wà láti máa la nǹkan yé àwọn èèyàn nípa ohun tí ń lọ ní ìlú báyìí. Àsìkò tí a wà yìí ni àsìkò ọdún kérésìmesì eléyìí tó jẹ́ pé mùsùlùmí ò ní ṣaláì ní àwọn nǹkan tí wọ́n fẹ́ mọ̀ nípa ọdún yìí. Kí ni a ti ń ṣe? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó jẹran ńbẹ̀ tàbí kí mùsùlùmí ó jẹun? A ti sọ síwájú fún gbogbo àwọn tó ń béèrè ọ̀rọ̀ yìí pé kò sí nǹkan tó da àjọṣepọ̀ láàrin mùsùlùmí àti ẹlẹ́sìn mìíràn rú o. Tí àwọn ẹlẹ́sìn mìíràn yóò bá ti jẹ́ àwọn tí ń tako Islam tàbí tó ní bolókùn tí a ó gba Islam faramọ́ wípé kí a máa súnmọ́ wọn kí a sì ṣe dáadáa sí wọn nítorí pé wọn ò dí wa lọ́wọ́. Oúnjẹ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni tàbí ẹlẹ́sìn jíwèé ọ̀ranyàn àbí ẹ̀tọ́ ni ó jẹ́ fún wa, bákan náà ni oúnjẹ tiwa ẹ̀tọ́ ni ó jẹ́ fún àwọn náà, kì í ṣe àrórísí ọ̀rọ̀ tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Al-Qur'ani ni. Ǹjẹ́ olùtẹ́sí wa gẹ́gẹ́ bí ètò tí a ti ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sọ̀rọ̀ nípa ìṣòro àti báwo ni mùsùlùmí ni ó ṣe fi akin tí ó fi borí ìṣòro rẹ̀. A ó rí i pé tí ẹsẹ̀ bá ti ń mì ìṣòro kò ní ṣaláì máa dùn ẹni tí ìṣòro yìí ń bá nígbà tọ́kàn rẹ̀ bá mì péjọ́ olóhùn ó yọ ńbẹ̀, ṣùgbọ́n tó bá gbà pé Ọlọ́run ọba àlékè ọlá ní í ṣe gbogbo ohun gbogbo, dájúdájú ìṣòro yìí ó kúrò nínú ojú ọ̀nà fún òun pàápàá yóò sì ríbi lọ. Ní ètò yìí ẹ máa bá wa ká lọ láti onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ pẹ̀lú Muftahu Adéwọlé ọmọ lálẹ́yẹ. Ní báyìí o, kó tó di pé a parí ètò yìí, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó mú iṣẹ́ yá tí mú gbogbo ètò kó ṣeé ṣe. Onímọ̀ ẹ̀rọ wa ẹnjìníà Farag èyí tí ó ti ń ṣe agbátẹrù ètò yìí tí ń bá wa mú gbá tí ń bá wa mú àwo tí ń jẹ́ kí ètò yìí kí ó di ṣíṣe. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ìbà Ọlọ́run ọba, ìbà Èdùmàrè. Nípa báyìí ẹ má gbàgbé àwọn ohun tá a rán ni létí wípé ní àsìkò tí ìṣòro bá dé a gbọ́dọ̀ ní àyà ká fi ẹsẹ̀ múlẹ̀ ká dúró ti Ọlọ́run ọba ṣinṣin. Ẹlẹ́ẹ̀kejì ni pé ká gbà pé kì í ṣe pé Ọlọ́run ọba kórìíra wa, òun ló ń jẹ́ kí ìṣòro yìí kí ó máa dé bá wa. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kí a máa dún ní mọ́ àdúrà ní àsìkò tí ìṣòro bá dé, kí a sì máa tọrọ àforíjì torí ó ṣeéṣe kó jẹ́ pé náà àwọn àdánwò tí a wí yìí kó jẹ́ pé ìjìyà ẹ̀ṣẹ̀ ni tàbí ìjìyà ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí àwọn baba ńlá ẹlòmíràn kò ti jẹ. Òun ló ń fà á kí a tọrọ àforíjì, kí Ọlọ́run ọba ṣe àmójúkúrò, kí a sì gbà pé Ọlọ́run ọba kò kórìíra wa, kò sì ní gbé nǹkan kan lé wa lọ́rùn àyàfi kó jẹ́ nǹkan tí agbára wa ká. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba èyí tó jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò yìí, èyí tá a sì fi mú lọ sí òpin lórí ètò yìí onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀. Muftahu Adéwọlé ọmọ ọlálẹ̀ ló ń kí pé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Ohùn Áfíríkà láti onislam.net. كم حملت الهم معني عندما كلت يميني ولكم آزرتني في أمر دنياي وديني. كم حملت الهم معني عندما كلت يميني ولكم آزرتني في أمر دنياي